Ẹ kú dédé àsìkò yìí. Ẹ gbọ́ àwọn ìròyìn tó jáde láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ajé Monday ọjọ́ 15 oṣù keje ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ìlànà kíkó oúnjẹ wọlé láti àwọn orílẹ̀-èdè míì tí ààrẹ Tinubu gbé kalẹ̀. Akínwùmí Adésínà ti pariwo síta o. Lábẹ́ rẹ̀, ó ṣe ìkìlọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà kò lè lo ìlànà yìí láti kúrò nínú ọ̀wọ́n gógó oúnjẹ. Ó ní ó ṣe pàtàkì láti ṣàgbéyẹ̀wò ìlànà náà dáadáa kí Nàìjíríà má lọ di orílẹ̀-èdè tí yóò rọ̀gbọ̀kú lé àwọn orílẹ̀-èdè míì. Ààrẹ Tinubu ní ìlànà náà fún ìgbà díẹ̀ ni. Lórí ìdájọ́ òmìnira fún àwọn ìjọba ìbílẹ̀, Fáyọ̀ṣe ní kò ṣeé ṣe kí wọ́n ya ọmọ kúrò lára ìyá rẹ̀. Ó ní bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ rí. Dangote ṣíṣọ lójú èròǹgbà rẹ̀ láti ṣe àgbéjáde ibùdó ìfọpo. Ó ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù dọ́là àti ilé-iṣẹ́ ìpèsè ajílẹ̀ fún àwọn àgbẹ̀ lórí Nigeria Exchange Group. A kò lè káwọ́ gbéra ká máa wò bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń gbé ìgbésẹ̀ ìwọ́de àti ìfẹ̀hónúhàn tó burú tako ààrẹ Tinubu o. Ẹgbẹ́ Àrèwá ló sọ bẹ́ẹ̀. Ìjọba àpapọ̀ ti pe ìwé ìròyìn Daily Trust lẹ́jọ́ lórí ìròyìn àjọsọyépọ̀ Samoa tó gbé jáde. Ààrẹ Tinubu ti bu ẹnu àtẹ́ lu bí àwọn kan ṣe ń gbé ìgbésẹ̀ láti gbẹ̀mí ààrẹ àná lórílẹ̀-èdè Amẹ́ríkà, ìyẹn Donald Trump. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain ló yege tí wọ́n sì gba ife ẹ̀yẹ Euro 2024 nígbà tí wọ́n borí orílẹ̀-èdè England tó ti ń fojú sun ife ẹ̀yẹ ọ̀hún láti ọdún 54 sẹ́yìn. Ẹ darapọ̀ láti jẹ̀gbádùn àwọn ìròyìn síwájú sí i nínú ìwé ìròyìn The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣògbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.